A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tẹ́ bá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamẹ́rin lórúkọ mi. Tó bá yẹ pé first time títí leléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì lọ́fọ̀ọ̀sẹ̀ náà sì lè já sí ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ẹ máa kọ̀ọ̀kan níbẹ̀ tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ yóò gbọ́sẹ̀ mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option a lé àti lí tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ìtàn bá ti jáde kò jẹ́ tuntun mọ́. Mo máa gbé fídíò kan wọlé sí níbi tí arábìnrin kan ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lánàá àmọ́ kí n tó gbé fídíò yìí wọlé kò jẹ́ tuntun mọ́ lórí ọ̀rọ̀ council of obas máṣe obas kákàkiri tó ń lọ kákàkiri lórí ayélujára láti àná torí ẹ̀ mo ṣe wá lónìí bó tilẹ̀ jẹ́ pé bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ sọ wípé gómìnà Ṣèyí Mákindé ńkọ́ wọn sọ kọ́kọ́ fáwọn nípa ọ̀rọ̀ yìí wípé nínú àwọn alágbára ọba alágbára mẹ́ta tí ń darí ìlú Ọ̀yọ́ àti Ìbàdàn tí ń ṣe olú Ìbàdàn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti Aláàfin wípé àwọn méjì ni wọ́n wà wí ẹ̀ pé àwọn ńkọ́ àwọn wà wí ẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Mo máa rò wípé lákọ̀ọ́kọ́ ná ẹ jẹ́ ká ṣe báyìí ṣé rí gbogbo màdàrú tó ń ṣẹlẹ̀ yẹn nílùú ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ní lákọ̀ọ́kọ́ lórí ọ̀kan tọ̀dọ̀ mi kábíyà máa ń lọ sí online dáadáa pàápàá jùlọ lórí page àwọn ará ìlú Ọ̀yọ́ ẹ rí wípé àwọn ọmọ Ọ̀yọ́ gangan ló dàbẹ̀ ni wípé tí wọ́n pọ̀ ẹ kí n lo language yẹn pé táwọn ọmọ Ọ̀yọ́ pọ̀ ó pọ̀ gan ẹnì kankan ò ní right láti sọ̀rọ̀ sọ́ba kankan láti ilẹ̀ pẹ̀pẹ̀. Mo máa ń wo gbogbo àwọn bloggers mi tó máa ń sọ̀rọ̀ sí ọba ẹ̀mọ́ gẹ́gẹ́ bí òye ọmọdé tọ̀dọ̀ mi ẹnì kankan ò ní right láti máa sọ̀rọ̀ sọ́ba kankan. Bí ọba bá sọ pé báyìí làwọn ṣe fẹ́ nǹkan wọn àmọ̀ràn la lè gbà wọ́n wípé báyìí ni bẹ́ẹ̀ kọ́ àmọ́ ibẹ̀ kọ́ là ń lọ lákọ̀ọ́kọ́. Nǹkan tí a gbọ́ ni wípé Aláàfin Ọ̀yọ́ pẹ̀lú ọba Olúbàdàn wọ́n pàdé ní pátì. Nígbà tí wọ́n wá pàdé ní pátì kí ló wá ṣẹlẹ̀? Aláàfin Ọ̀yọ́ ti dé. Wọ́n ti wà lórí ìjókòó. Ọba Ìbàdàn náà dé. Ó bá ọba Aláàfin Ọ̀yọ́ lórí ìjókòó. Nǹkan tá a gbọ́ ni wípé Aláàfin Ọ̀yọ́ wá nawọ́ sí ọba Ìbàdàn wípé gbọ́wọ́. Ọba Ìbàdàn wá gbójú kúrò níbẹ̀ kò gba ọwọ́ náà. Àwọn ọmọ Ìbàdàn ya síta wọ́n bẹ̀rẹ̀ sí ń gbè sẹ́yìn ọba wọn. Àwọn ọmọ Ọ̀yọ́ ya síta wọ́n bẹ̀rẹ̀ sí ń gbè sẹ́yìn ọba wọn. Olúkálùkù bẹ̀rẹ̀ sí ń ṣe tèmi ní Pọ́ọ̀lù tèmi ní Apollo. Òtítọ́ ọ̀rọ̀ jìnnà sí wọn. Ṣùgbọ́n ọba àgbáyé máa dá sí ní ìṣẹ́jú méjì péré. Torí mo ti wo fídíò ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Wọn ò gbá kọ́kọ́rọ́ yẹn gangan níkò. Ibi tí kọ́kọ́rọ́ wà gangan wọn lọ bẹ̀.
ẹ̀yin tẹ́ wà comment section ṣe ń gbọ́ mi. Bí ọ̀rọ̀ yẹn ṣe rí rèé. Olúkálùkù gbèsè yín ọba ìlú ẹ̀. Now a fẹ́ wá lọ sí orí òtítọ́, orí reality. Reality ẹ̀ lẹ fẹ́ gbọ́ yìí. Ọba Solomoni kò ní ṣe ojú ìṣáájú ẹnikẹ́ni, no matter who you may be. Ọba Aláàfin Ọ̀yọ́ right o. Ẹ̀tọ́ ẹ̀ ló ń jà fún. Ọba Ìbàdàn ó right o. Ẹ̀tọ́ ẹ̀ náà ló ń jà fún. Àwọn méjì ló right. Ṣùgbọ́n àwọn méjì ló ní kọ́mọ́. Ẹ̀tọ́ wo ni Aláàfin Ọ̀yọ́ ń jà fún? Ẹ̀tọ́ tí Aláàfin Ọ̀yọ́ ń jà fún ni wípé ìtẹ́ tí mo wà ó ju ìtẹ́ Olúbàdàn lọ. Kí ni Olúbàdàn ń jà fún? Olúbàdàn ń sọ fún wípé gómìnà ni mí, sínétọ̀ ni mí, lónìí mo ti di ọba, tó wá jẹ́ tọjọ́ orí màá yà ẹ́ mọ́gbẹ́. Ṣé àwọn pa àwọn méjì ló right? Ṣùgbọ́n tá a bá wá gbé sórí òṣùwọ̀n ní àwọn méjì ta ló jù, ta la gbà. Ọ̀rọ̀ yẹn ṣe kọ́lọkọ̀lọ. Ní ti orí ìtẹ́, ní ìdí ìbílẹ̀, Aláàfin la gbà. Ṣùgbọ́n ọjọ́ orí ẹ̀ kéré. Ní ti ipò, ọjọ́ orí, Ọba Ìbàdàn la gbà. Torí Aláàfin nìkan lòun jẹ, Aláàfin Ọ̀yọ́ nìkan lòun jẹ. Ọba Ìbàdàn ìyẹn ti jẹ governor, ó ti jẹ senator, nítorí tí wàá di ọba. Nítọjọ́ orí ó tún jù ẹ́ lọ. Báwo ló ṣe yẹ kó wá ṣe kéèsì yẹn níbi tọ́rọ̀ dé yẹn? Kọ́má ibi tí kọ́má wà la fẹ́ sọ yìí o, ibẹ̀ la fẹ́ clear fún yín yìí o. Tí ẹ bá fi ìtẹ́jú ènìyàn kan lọ, tí ẹ dẹ̀ mọ̀ wípé ẹnìyẹn ní ọjọ́ lórí, ọba tó jẹ lẹ́nìyẹn náà jẹ, ẹnìyẹn ti jẹ gọ́vnọ̀ rí, ẹnìyẹn ti jẹ sínétọ̀ rí. Tó bá jẹ́ wípé ọwọ́ lẹ fẹ́ yọ sí nígbà tó dé, ẹ̀tọ́ yín dìde, kẹ́yìn náà kẹ́sẹ̀ kíni kẹ́yẹ sí, nítorí pé àpọ́nlélára ṣe kíni àpọ́nlélára fẹ́. Ibi tí kọ́má ọba Aláàfin Ọ̀yọ́ wà nìyẹn. Bẹ́ẹ̀ ṣe yọwọ́ sí yẹn, ó dàbí pé fẹ́ kí àbúrò yín àbí ọmọ yín. It's an embarrassment. Ibi tí kọ́má ti yẹn wà nìyẹn. Mo wá padà sọ́dọ̀ ọba Ìbàdàn, Olúpẹpẹ Àjà. Wọ́n kọrin kan ní Zioni. Fèdìdìdì ọ̀rọ̀ wọn yé, kò má ṣe sọ àwọn kékeré. Kárífin ayé o, kárífin ayé, máa bá pọ̀jù fèdè dídá. Kí ló yẹ kó Olúbàdàn ṣe? Ó yẹ kó gba owó yẹn. Ìdí tó wọ́n fi gba owó yẹn ni wípé torí wípé àwọn là ń wò gẹ́gẹ́ bí aṣíwájú rere ní ilẹ̀ Yorùbá. Àgbà máa ń gbà. Lẹ́yìn tó bá wá gba owó yẹn tán, tó
tó bá ti wá parí meeting, tó bá ti wá kú ní party yẹn, kó sọ fún wípé Aláàfin mo fẹ́ rí ẹ o, mo fẹ́ ṣe kí ni, I want to see you. Àwa pè sí corner, kábíyèsí o, mo mọ̀ wípé orí ìtẹ́ tó wà yẹn orí ìtẹ́ àgbà ni, ṣùgbọ́n èmi orí ìtẹ́ kan náà lèmi jókòó sí. Gọ́vnọ̀ ni mí, sínétọ̀ ni mí, afọbajẹ là wá kó tó di pa wá di ọba, torí gọ́vnọ̀ ló máa ń gbé ọ̀pá àṣẹ fún ọba, àbí? Nílé ayé ẹ ìjọba bá tún yọwọ́ ẹrú tó yọ sí mi lẹ́ẹ̀kan yẹn, ìta gbagba ni máa ti ba ojú ẹ jẹ́. Ó mọ̀ pé orí dínkù mi ni, ṣùgbọ́n tí mi ì bá gba owó ẹ ní public yẹn, irú àpẹẹrẹ wo lè fẹ́ ká fi sílẹ̀ fún àwọn ọmọ tó ṣe kéde? Ọmọ lẹ́yìn. Ọba Rasidi ò bá jàre tán. Ṣùgbọ́n bó ṣe sàn ní ẹ̀yẹn, ipò àgbà tán wà yẹn kò tó, àgbà yẹn ò gbà tó, kò dìbò tó. Ibi táwọn méjì ti ní kọ́mọ́ nìyẹn, àwọn méjì ló ṣe mistake. Mistake táwọn méjì wá ṣe yìí, àmọ̀ràn la máa wá gba àwọn ọba méjèèjì àti àwọn ọba tó kù. Láyé tí mo kọ́kọ́ wá, ọba ńlá lọba Solomoni. Ẹ jẹ́ kí n sọ ọ̀kan tó ń jẹ́ ọba fún yín. Ẹ̀yin ọba méjèèjì, mo mọ̀ pé ẹ máa láǹfààní àti gbọ́ mi, àti ẹ̀yin ọba tó kù. Kò sí nǹkan tó dàbí àpọ́nlé láyé, no matter who you may be. Kò dẹ̀ sí nǹkan tó dàbí ìrẹ̀lẹ̀. Tí o bá fẹ́ kí ọba ẹlẹgbẹ́ ẹ tó bá jẹ́ pé ìwọ ló kọ́kọ́ dé, tí ọba ẹlẹgbẹ́ ẹ ń bọ̀, dìde dúró kẹjọ ṣe kíni, kẹjọ yọ̀ mọ́ra yín, kẹjọ gbọ́wọ́ ara yín. Kò sọ pé kó má débi tó fẹ́ ṣe kíni. Ẹ gbọ́ ọ̀kan tó Òṣùpá sọ ni, ká dúró kábà, ká bẹ̀rẹ̀ kábà, kábàkábà, kò sọ pé ká má ga. Ká dọ̀bálẹ̀ fúnra wa o, kò ní ká má ga. Olórí la ṣe kíni, la forí fún. Àkàbà ò lè pé ká ga. Àmọ̀ràn tí a máa ń gba ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ó ní kẹ́lẹ́ ọ̀rẹ́ ra yín sílẹ̀. Tẹ́ bá ti rí ara yín, ẹ ṣe kíni, ẹ ṣàpọ́nlé ara yín. Kò sí nǹkan tó jẹ́ wípé èmi ló ga jù, ta ló ń bọ́? Who you dey feed here? Ìyá ilé ẹ̀ ló ń bọ̀ náà, àwọn mélòó ló ń bọ̀? Àwọn wo ló ga jù níbí? Wọ́n ń bọ̀ ara àti fámìlì àtàrà ìlú ẹ̀. Kò sí nǹkan tó jẹ́ pé èmi ló ga jù, èmi ló kéré jù, èmi ló kúrú jù, èmi ló gàǹgà jù. Láyé ebo
Ẹ kúlé ẹ̀yin aráalé, ẹ sì káàbọ̀ sórí ètò yìí. Mo rò pé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn lánàá, olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́, níbi tí gómìnà Ṣèyí Mákindé tí wọ́n ti fi ìpàdé àwọn ọba ìlú Ọ̀yọ́ tí wọ́n ti fi lélẹ̀, tí wọ́n sì sọ bàbá wa Adéwọ̀lú Ládọjà, èmi máa ń pè wọ́n ní bàbá ọkọ mi tí wọ́n sọ wọ́n di alága gbogbo àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ó máa ṣe lóòrèkóòrè, ọdún méjì síra wọn. Ní àná Aláàfin bàbá wa Ọ̀wọ́adé wọn ò sí níbẹ̀, ṣùgbọ́n bàbá wa Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n wà níbẹ̀. Àwọn kan wá ti wá kóra wọn sórí káyélujára ni wọ́n bá ń sọ̀rọ̀ pé gómìnà Ṣèyí Mákindé ó ṣe nǹkan tí ò dáa. Ẹ máa bọ̀, ẹ wá gbọ́ o. Ṣé ẹ rò pé gómìnà ló ṣe nǹkan tí ò dáa ni? Àbẹ́yìn aráàlú Ọ̀yọ́ lẹ tọwọ́ ọmọ yín bọṣọ nígbà tó yẹ kẹ́ ẹ tọwọ́ ọmọ yín bọṣọ. Àwọn ilé ìgbò sọ wípé the evil that men do lives after them. Tó túmọ̀ sí wípé ibi tí ẹnikẹ́ni bá ṣe yóò padà máa gbilẹ̀ lẹ́yìn wọn ni. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o. Ègbìrì ọ̀tẹ̀ ni. Ọ̀tẹ̀ bí Aláàfin ò ṣe lè jẹ́ alága àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fún gbogbo ọjọ́ ayé wọn, kó jẹ́ pé àwọn nìkan ni ó ṣe olórí ọba níbẹ̀. Ẹ̀yin Ọ̀yọ́ lẹ bẹ̀rẹ̀, Aláàfin àná ló bẹ̀rẹ̀. Nígbà tí ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n wà papọ̀, tí Aláàfin Adérẹ̀mí òun ló jẹ́ alága àwọn ọba ń gbà yẹn, nítorí wípé mo ti fi ìwé kan léde tí mo sọ wípé ní 1937 nígbà tí wọ́n kọ́kọ́ ṣe kọ́nfúrẹ́ǹsì àwọn ọba aládé nílẹ̀ Yorùbá, nílẹ̀ Káàárọ̀ Oòjíire títí dé Benin, àwọn baba ńlá wa, àwọn náà ni wọ́n gbèrò ní first conference yẹn, ní conference àkọ́kọ́, láti fi Ọọ̀ni ṣe lifetime chairman gbogbo conference àwọn ọba, traditional council ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Àwọn fúnra wọn ni, ẹ lọ ka minutes yẹn. Mo rí gbogbo ẹ̀yin pages Ọ̀yọ́ tẹ́ ń kùn, tẹ́ ń rojọ́ mi pé mi parọ́, ṣùgbọ́n tí ìrí kankan nínú yín tí ó ṣí minutes yẹn tí ó kà á kí gbogbo ayé lè mọ nǹkan tó wà bẹ́ẹ̀. Ṣebí mo ti fi léde, ṣe lọ UI archives, ṣebí ìlú Ọ̀yọ́ ni gbogbo yín wà, ṣebí UI national archives, ṣebí ìlú Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà nìbàdàn. Ṣe lọ bẹ̀ kẹ́ ẹ lọ kà á, bóyá mo parọ́ àbí mi parọ́. Ṣe lọ kà á, lè kà á, ẹ ó máa kùn sínú ni hùn ẹlẹ́dẹ̀ inú ẹ̀ ló ń gbé, ẹ máa kùn ní àwa.
Tracy. As is custom at such a gathering, I'd like to briefly give honor to whom honor is due. And I'll start by recognizing our chief host, Vice Chairman, Nigerian Governors Forum, and Executive Governor for your state. Please, with a round of applause, I appreciate His Excellency, Governor. Today is a clear testament to the enduring relevance of our traditional institution as custodians of our culture, values, and communal harmony. Our royal fathers have, over the years, remained pillars of peace, moral authority, and grassroots development, complementing the efforts of the government in fostering unity and progress across our state. The inauguration of this council underscored the unwavering commitment of the state government under the visionary leadership of His Excellency, the Governor of Oyo State, Engineer Yeye. To strengthen collaboration between government and traditional institutions, it is our belief that the governance is most effective when modern administrative structures work hand in hand with time-honored traditional leadership. It should be noted that this council exists last in 2011. Now, the council is expected to serve as a vital advisory body, promoting peace, resolving conflicts, preserving cultural heritage, and contributing meaningfully to the policy formulation and community development. Your Royal Majesty's wisdom, experience, and deep understanding of the people will undoubtedly enhance inclusive governance and sustainable development in our state. On behalf of the ministry and the state government at large, I want to congratulate all the distinguished traditional rulers being inaugurated today. I urge you to see this responsibility as a call to service, unity, and selfless leadership in the collective interest of our people. As we formally inaugurate this council, it is my earnest hope that it will remain a beacon of harmony, a forum for constructive dialogue, and a strong partner in our shared quest for peace, security, and social advancement. Once again, Your Royal Majesty, distinguished guests, ladies and gentlemen, you are most welcome. His Imperial Majesty, Governor, Senator, Kabiyesi, and my own father. Rashidi Adewale Ladoja. I will start the first. Kabiyesi dey shown Emoki that this administration came into office. And the easiest thing for me to do, or for this administration to do, is to encourage a division. You know, when they say divide and rule, that is the easiest thing. But we know that some of the things that we have been able to achieve as an administration, they can be traced to our traditional institution. Information from yourselves.
And then we thought, is it not a shame that for 15 years running now, Oyo State, that is supposed to be setting the pace, we don't have Council of Obas and Chiefs. And some of the things that we're supposed to do as an administration for our traditional institution as a state, local government, but as the state also, we're supposed to look after our traditional rulers. But if we don't have a council, how do we play an active role as a state? As a look, I need pilots, I need vehicles, I need all of those things. And I said, well, our local government, they handle it, they will handle it. But now, once I make this pronouncement inaugurating this Council of Obas and Chiefs, you're entitled to say, this is what we want from the government, from council. And I will accede to your request. It is a shame that Oyo State near any good structure found about. So from this point forward, we're back to our pace setter status. So I consulted because one of the issues, they truncate the Council of Obas in 2011 was the issue of the headship, rotational. So after I signed, mo pe àwọn kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta tí are proposed in the law láti máa rotate the chairmanship, and I believe from the law is every 2 years I rotate. This is what we're known for. Ní Ọ̀yọ́ sí bí ọ̀rọ̀ yẹn ṣe lè le tó, that when we sit down, we won't resolve it, and we won't do what is right and proper for our people. So I consulted àwọn bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta, the Alaafin of Ọ̀yọ́, the Kábíyèsí Olúbàdàn àti Kábíyèsí Ṣọ̀ún, and the agreement ni pé they will start the rotation pẹ̀lú Kábíyèsí Olúbàdàn of Ìbàdàn. So on that basis, I hereby pronounce the Oyo State Council of Obas and Chiefs inaugurated. Under the chairmanship of Kábíyèsí, His Imperial Majesty Olúbàdàn of Ìbàdàn for 2 years, and then the Lord will follow after that. Thank you and God bless you. Thank you, Excellency. With your kind permission, we bring this event to a close. Shall we rise for the national anthem? We want to congratulate. We want to ask. What should we do? Thank you.
Soft because not that we are not